Ogun alágbára ńlá kan ló bẹ́lẹ̀ ní ọdún 1861 láàrin ìlú Ìbàdàn àti ìlú Ìjàyè lórí ta ni ó rọ́pò ìlú Ọ̀yọ́ gẹ́gẹ́ bí olórí ilẹ̀ Yorùbá tí a bá ń sọ nípa ọ̀rọ̀ òṣèlú. Lẹ́yìn tí àwọn Fúlàní ti tú ìlú Ọ̀yọ́ àtijọ́ ká, ìyẹn Old Ọ̀yọ́ Empire, ní nǹkan bíi 1836, ìlú Ìbàdàn, Ìjàyè àti Ọ̀yọ́ tuntun, ìyẹn Ọ̀yọ́ Àtìbà, ni ó rọ́pò Ọ̀yọ́lé tá a mọ̀ sí Old Ọ̀yọ́ Empire lẹ́yìn ìgbà tí ó ti di tútúká látọwọ́ àwọn Fúlàní, ìyẹn lọ́dún 1836. Ìgbà tó di ọdún 1855 ní ìlú Ìbàdàn gẹ́gẹ́ bí ìlú eléyìí tí ó tóbi jùlọ tó sì léèyàn jù nínú gbogbo ìlú mẹ́tẹ̀ẹ̀ta bá pe ìpàdé pẹ̀lú àwọn ìlú tó kù lórí ọ̀nà láti dá ìṣọ̀kan tòun ti iyì ilẹ̀ Yorùbá eléyìí tó ti ń ṣáko lọ padà. Nínú ìpàdé yìí ni wọ́n ti fẹnu kò pé kí ẹni tí í ṣe Aláàfin Ọ̀yọ́ tuntun, ìyẹn Ọ̀yọ́ Àtìbà, jẹ́ olórí láàrin àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta, àti pé kí gbogbo ìlú tó ń bẹ nílẹ̀ Yorùbá pátá máa san ìṣàkọọ́lẹ̀ wọn fún Ọ̀yọ́ Àtìbà bó ṣe di pé ilẹ̀ Yorùbá padà ní olórí. Àmọ́ ìlú Ìjàyè, Ẹ̀gbá àti Ìjẹ̀bú ń ṣiyèméjì lórí àwọn ìpinnu ìlú Ìbàdàn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni Kúrúnmí ti ìlú Ìjàyè ń fura pé gbogbo àlùwàlá olóńgbò ìlú Ìbàdàn ọgbọ́n àti kẹranjẹ ni, pé ọgbọ́n àti jẹ gàba tọ̀rọ̀ tiẹ̀ ló ń wá, kì í ṣe bí Aláàfin ó ṣe jẹ olórí nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ àǹfurasí ni ìwà ń rú gọ́gọ́ nígbà tí ìlú Ìbàdàn bẹ̀rẹ̀ sí ní gba ìṣàkọọ́lẹ̀ lọ́wọ́ àwọn ìlú kéréje eléyìí tí ó wà ní abẹ́, tó tún wá sọ fún ìlú Ìjàyè pé kó máa fi tọ̀rọ̀ tiẹ̀ ránṣẹ́ sí Aláàfin tìlú Ọ̀yọ́ Àtìbà. Ohun tó wá fọ́gbà yánga ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ẹni tí ó jẹ́ Aláàfin lẹ́yìn tí Aláàfin Àtìbà tó bá tẹ́lẹ̀ wàjà ní ọdún 1859. Ìlú Ìbàdàn sọ pé kí ọmọ Aláàfin Àtìbà kí ó bọ́ sí orí àpèrè láti lè fún ìlú Ìbàdàn ní àǹfààní láti máa gba ìṣàkọọ́lẹ̀ lọ. Àmọ́ Kúrúnmí tako ìgbésẹ̀ yìí pẹ̀lú àlàyé pé ó tako ìlànà Aláàfin jíjẹ ní ìlú Ọ̀yọ́. Ìlú Ẹ̀gbá àti Ìjẹ̀bú faramọ́ ọ̀rọ̀ Kúrúnmí ní Ìbàdàn bá rí gẹ́gẹ́ bí ìgbésẹ̀ láti da omi àlàáfíà àti ìṣọ̀kan eléyìí tó ti jọba nílẹ̀ Yorùbá rú, ló bá ṣèlérí láti má fàyè gbàrú ẹ̀. Ìlú Ìbàdàn fẹ́ kí ọ̀rọ̀ Kúrúnmí eléyìí tí ń ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ìgbà náà kó dàbí ọ̀rọ̀ Àfọ̀njá. Bógun Ìbàdàn àti ìlú Ìjàyè ṣe bẹ̀rẹ̀ rèé. Nínú igbó tó wà láàrin ìlú Ìbàdàn àti ìlú Ìjàyè ni wọ́n ti ja ogun Ìbàdàn tó ń ti Jàyè ní ọdún náà. Ìlú Ẹ̀gbá faramọ́ ìlú Ìjàyè láti má jẹ́ kí ìlú Ìbàdàn jẹ gàba nílẹ̀ Yorùbá. Ìjẹ̀bú faramọ́ Ìjàyè kí wọ́n lè dẹ́kun ìgbìyànjú ìlú Ìbàdàn láti lè dá ọ̀tá sílẹ̀ láàrin àwọn àti ilẹ̀ Rẹ́mọ, kí wọ́n lè máa rọ́nà gbà lọ sí etí òkun. Àwọn Fúlàní darapọ̀ mọ́ Jàyè láti lè fìyà jẹ ìlú Ìbàdàn lórí bó ṣe kọ̀ láti jẹ́ kí wọ́n mú ẹ̀sìn mùsùlùmí wọlẹ̀ Yorùbá. Ìlú Ìlọ́ra ni àwọn ọmọ ogun Ìbàdàn pàgọ́ sí, léyìí tó wà ní máìlì bíi 13 sí apá àríwá ìlú Ìjàyè, nígbà tí àwọn ọmọ ogun Ìjàyè lábẹ́ ìdarí Ògúnbọ́nà ọmọ ìlú Abẹ́òkúta pàgọ́ sí Olókè Méjì létí odò Ògùn. Bí àwọn ọmọ ogun Ìjàyè, Ẹ̀gbá, Ìjẹ̀bú tóun ti Fúlàní ṣe pawọ́pọ̀ rèé ni wọ́n bá ṣe ìdènà fún ètò ìrànlọ́wọ́ eléyìí tó ń wá sí ìlú Ìbàdàn látọ̀dọ̀ wọn òyìnbó aláwọ̀ funfun nílùú Èkó. Nílùú Ìbàdàn bá gbẹ̀san pẹ̀lú bí wọ́n ṣe ìdènà fún gbígbé oúnjẹ wọ ìlú Ìjàyè. Ìgbà tó yá ni àwọn òyìnbó aláwọ̀ funfun bá dúnàdúrà pẹ̀lú àwọn ará ilẹ̀ Rẹ́mọ, ìyẹn ìlú Ṣàgámù, àti àwọn ará Kòròdú láti máa kó àwọn ohun ìjà gba ibẹ̀. Àtìlẹ́yìn eléyìí tó gbọ̀ngbọ́n tí Ìbàdàn rí gbà látọ̀dọ̀ wọn ìbò aláwọ̀ funfun ló mú borí ìlú Ìjàyè tó ń ti àwọn ọmọ ogun Ẹ̀gbá tó fi mọ́ Ìjẹ̀bú àti Fúlàní ní ọdún 1862 lẹ́yìn ikú Kúrúnmí ní ọdún 1861. Bó tilẹ̀ jẹ́ wípé kò sẹ́ni tó mọ irú ikú tó pa Kúrúnmí títí di òní olónìí, àmọ́ ìgbàgbọ́ wà pé ṣe ni Kúrúnmí gbẹ̀mí ara ẹ̀ lásìkò tí ogun gbóná girigiri, gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ nínú ìtàn. Bí àwọn ìlú tó ń ṣe àtìlẹ́yìn fún ilẹ̀ Ìjàyè ṣe ságun rèé ni inú bá bí Ẹ̀gbá sí ilẹ̀ Rẹ́mọ àti Ìkòròdú. Látàrí nǹkan tí wọ́n ṣe ni wọ́n bá pinnu láti fìyà jẹ wọ́n. Àmọ́ àwọn òyìnbó aláwọ̀ funfun ò gbà pẹ̀lú bí wọ́n ti dojú ìjà kọ àwọn ọmọ ogun Ẹ̀gbá tí wọ́n ṣẹ́gun wọn.